2023 làwọn sọ pé wọ́n ti gba ilẹ̀ Yorùbá àwọn sọ pé wọ́n ti gba orílẹ̀-èdè Yorùbá ìyẹn ní tiwọn o mi mọ̀ bóyá lẹ́nìbọ̀dì tó mọ gọ́vùnà wọn kankan tó wà Ìbàdàn gan tó ti ní kọ́ lọ declare tó ti declare lóògùn tó sá lọ mi rò pé lẹ́nìbọ̀dì tó mọ anybody níbẹ̀ yẹn now 2022 tí wọ́n claim ní bàbá ti gba orílẹ̀-èdè Yorùbá ṣùgbọ́n bàbá jẹ́ onílù kan ìgbà yẹn wọn ò mọ orú èèyàn tí Dúpẹ́ Onítìrí jẹ́ ṣé rí gbogbo ìgbésẹ̀ tó yẹ kán gbé December 22 2022 ní gbogbo ìbá ṣe so bàbá láti wá pé àwọn èèyàn Dúpẹ́ Onítìrí wà lára wọn gbà yẹn wọ́n pè é ó dáa o nǹkan báyìí la máa gbé o ìgbésẹ̀ báyìí la máa gbé bá ṣe máa ṣe nìyí o a dẹ̀ ti mú December 22 o bí Dúpẹ́ ṣe ní rárá kò lè rí bẹ́ẹ̀ kò lè ṣe olóò ti pẹ́ jù lórí tó November 22 orí ẹ̀ lọ́wọ́ àdéhùn ẹ kí Adélé káàbọ̀ ẹ kó Adélé kó ṣe Adélé kò sẹ́ni tó rí kò síyàn tó mọ ọ́fíìsì tó wà ókè àwọn ọmọ tó ń kó ní May ọjọ́ yẹn wọ́n sì wà lágòdì dèní wọ́n wà lágòdì kò sí nínú wọn tó dá sí and many people tó kó bá bẹ́ẹ̀ ẹ bọ́yá gbọ́ orúkọ ẹnìkan pè ní ọmọ bọ̀tá bọ́mọ ọlọ́mọ ṣe lọ kó sórí ìkíní nìyẹn ikú òjijì ló kú lọ́jọ́ nígbà tó ń declare yẹn torí pé wọ́n kó àwọn yẹn bó ṣe sá lọ nìyẹn kò jọjọ́ kẹta nígbà tó kú ibi tó burú sí ni pé wọn ò tiẹ̀ béèrè fámìlì ẹ̀ kán béèrè òkú ẹ̀ gan débi tó ti jẹ́ kán ṣe pé mo kàn bíbù pé àwọn bẹ́ẹ̀ wà ẹni kan béèrè question kan lẹ́yìn géètì náà wọn ó sọ fún wa nísìnyí pé odidi ọ̀sẹ̀ kan France ò ní ná àwọn ló dẹ̀ mọdún lọ́lọ́run ló mọdún tí kìíní ẹ̀ ṣe sí bọ́tí nǹkan tó ń fi ń ṣe ọ̀rọ̀ táwọn yẹn gbà lọ́wọ́ wọn England tá a sọ̀rọ̀ lé lórí táwọn ọmọ wa ń sálọ ẹ̀ báyìí ọ̀rọ̀ wa ní Nàìjíríà náà lò ọrọ̀ ajé wa ni tó ọjọ́ wo la fẹ́ bọ́ tó ló fà á tó wíwá wa báyìí káta gbogbo wa jí ni kí gbogbo àjọ fọwọ́sowọ́pọ̀ a ò lè mọ ọ̀tún tó yín èyí lẹ̀ mọ́ jù wá lọ but tó bá tún nígbà tẹ ẹ kọ̀ fí pé a tún ní large crowd ká tó wá jọ sọ̀rọ̀ papọ̀ ẹ lè pè wá anytime already anytime but ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣiṣẹ́ yìí papọ̀ tó tá bá gbọ́ òmìnira gbogbo wa bá rí i pé Fúlàní ò gba bọ́ ṣe ń sọ Fúlàní ò bá ohun lérè o ẹni gbé bọ́ọ̀ kan ṣiṣẹ́ ní ara àkókò ọba àkókò. ok ọ̀rọ̀ kékeré ṣáà ní ọba amúlérè security wà wà very important so ẹ jọ. ẹ sọ ẹ parí tẹ gbẹnu lé ọba àkókò yẹn. nǹkan tí mo sọ ni pé bọ́ọ̀ yẹn ṣoko graduate ni kò ríṣẹ́ ó ṣoko lọ àwọn Fúlàní yẹn dẹ̀ kó alówọ̀dé so ó ṣàbá wọn sọ̀rọ̀ àti tí problem yẹn dé ó lọ police station report ẹ̀ wọ́n lọ kó ara ọ̀jọ̀ wọ́n dẹ̀ ok àgbà pé a máa ṣẹ́tù nǹkan tá a jẹ lóko yẹn o a máa fẹ́ ní 250,000 naira òun náà dẹ̀ gbà ọ lọ bẹ́ẹ̀ ó di ọjọ́ kejì ó lọ sóko wọ́n ṣá wálẹ̀wẹ̀lẹ̀ síbẹ̀ ni so irú àwọn tí àwọn èèyàn bá dì ní kò jíjò nípa ọmọ wa ò ní ẹ̀ṣẹ̀ nípa wa.